Ọdọmọkunrin ọmọ ọdún mẹ́tàdínlógún yọ ojú àbúrò rẹ̀ obìnrin fi ṣe òògùn owó nípínlẹ̀ Bauchi. Ẹ fura o, àwọn agbébọn tún fẹ́ kọlu ìlú Ọ̀wọ̀ àtàwọn ìlú mìíràn l'Ondo. Ajọ Otẹlẹmuyẹ DSS ló ké gbajare síta bẹ́ẹ̀ nínú lẹ́tà ìkìlọ̀ ìtanilólobó tí wọ́n fi léde. Ẹgbẹ ASUU ṣẹ́wélé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì oníkìlọ̀. Ìròyìn òfégè ni pé ìjọba ti fòfin de àwọn ọkùnrin tó fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú wọn. Ìjọba Ìpinlẹ Eko ló tako ìròyìn kan tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ẹ mójútó orí ìtàkùn ayélujára láti dènà ìròyìn ẹlẹ́jẹ̀. Sultan Sokoto ló pè fún fífọwọ́ tó lè mú àṣìlò ojú òpó ayélujára nílẹ̀ wa Nàìjíríà. Mo bímọ àkọ́kọ́ mi nígbà tí mo wà lọ́mọ ọdún 14. Ìdá 75 àwọn olólùfẹ́ mi tó ń gba tèmi ló jẹ́ Ìgbò. Shina Peters ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọdọmọkunrin ọmọ ọdún 17 yọ ojú àbúrò rẹ̀ obìnrin fi ṣe òògùn owó nípínlẹ̀ Bauchi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti fi gbòòrò òfin gbé Awalu Muhammad ọmọ ọdún 17 fún ẹ̀sùn pé ó yọ ojú àbúrò rẹ̀ obìnrin láti fi ṣe òògùn owó ní abúlé Wailo níjọba ìbílẹ̀ Ganjuwa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé lọ́jọ́ 17 oṣù kẹwàá sọ Rukayat Muhammad di ẹni tí kò lè ríran mọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi CSP Ahmed Wakil fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ọ̀dájú. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé afurasí náà tan àbúrò rẹ̀ lọ sí ẹ̀gbẹ́ igbó níbi tó ti kọlù tó sì fi tipátipá yọ ojú rẹ̀ méjèèjì pẹ̀lú ìrètí láti fi ṣe òògùn owó. Ó ṣeni láàánú pé dókítà ní ilé ìwòsàn fìdí rẹ̀ múlẹ̀ pé ojú ọmọ náà ti fọ́ pátápátá tí kò sì lè ríran mọ́. Ó fi kún pé afurasí náà jẹ́wọ́ ẹ̀sùn lásìkò tí wọ́n ń bá sọ̀rọ̀ tí ìwádìí sì ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú iṣẹ́ ibi yìí. Wakil ní ọwọ́ tún ti tẹ àwọn afurasí míì tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn afurasí náà ni Awa Dairu ẹni ọdún 17 láti Bayan Dutse Wailo, Muhammed Rabiu ẹni ọdún 19, Sela Ibrahim ẹni 20, Naziru Muhammad, Hassan Garba àti Garba Dairu ẹni ọdún 43 tí gbogbo wọn wá láti ìlú Sorotan ní ìjọba ìbílẹ̀ Ganjuwa. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé gbogbo àwọn afurasí wà ní àhámọ́ báyìí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ láti rí i pé ìdájọ́ òdodo farahàn. Ẹ fura o, àwọn agbébọn tó fẹ́ kọlu ìlú Ọ̀wọ̀ àtàwọn ìlú mìíràn l'Ondo. Ajọ Otẹlẹmuyẹ DSS ló ké gbajare síta bẹ́ẹ̀ nínú lẹ́tà ìkìlọ̀ ìtanilólobó tí wọ́n fi léde. Ó mà wá ga báyìí o, ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa ti polúkúmuṣu báyìí, àfi kélédù ọba sáàmà àfìsọ rẹ̀ sọ wá. Ìbẹ̀rùbojo ti gba ọkàn ọ̀pọ̀ èèyàn aráàlú Ọ̀wọ̀ àti agbègbè Àkókó nípínlẹ̀ Ondo báyìí lẹ́yìn tí àjọ Ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà DSS kìlọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Islamic State of West African Province ISWAP ti múra láti kọlu àwọn agbègbè náà láìpẹ́. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú lẹ́tà kan tí àjọ náà fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, ìyẹn 32 Artillery Brigade nílùú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ohun tó wà nínú lẹ́tà náà tí àjọ Ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kọ lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2025 yìí, àwọn agbésùnmọ̀mí náà yóò kọlu ọ̀pọ̀lọpọ̀ agbègbè nípínlẹ̀ Kogi àti Ondo. Lára àwọn agbègbè tí DSS tọ́ka sí pé àwọn agbésùnmọ̀mí náà ń gbèrò láti kọlù ní Ondo ní Eriti Àkókó àti Oyin Àkókó lágbègbè Àkókó, nígbà tí wọ́n tún múra láti kọlu ìlú Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Àjọ Ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní àwọn ọ̀daràn náà ti bẹ̀rẹ̀ ìtọpinpin àwọn agbègbè tí wọn yóò kọlù láwọn ìlú ọ̀hún. Ó sì rọ iléeṣẹ́ ọmọ ogun láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. Lẹ́tà náà sọ pé ìwádìí ìdákọ́ńkọ́ àwọn fi hàn pé àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP fẹ́ kọlu àwọn ìlú kan nípínlẹ̀ Ondo àti Kogi láìpẹ́ yìí. Àjọ náà pè fún kí wọ́n mú ètò ààbò lọ́kùnkúndùn láwọn agbègbè wọ̀nyí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ní báyìí, ọ̀pọ̀ aráàlú ni wọ́n ti wà nínú ìpayà ìbẹ̀rùbojo fún ẹ̀mí wọn nípínlẹ̀ Ondo báyìí, pàápàá
pàápàá jùlọ nílùú Ọ̀wọ̀ àti lágbègbè Àkókó. Tí a ò bá gbàgbé, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí agbésùnmọ̀mí yóò kọlu ìlú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo, tí wọn yóò sì gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn. A ó rántí pé lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2022 àwọn agbébọn kan ṣèkọlù sí ilé ìjọsìn St. Francis Catholic Church Ọ̀wọ̀, níbi tí wọ́n ti gbẹ̀mí èèyàn tó lé ní 40 tí ọ̀pọ̀ àwọn míì sì farapa yánnayànna. Àwọn 5 tí ọwọ́ tẹ̀ lórí ìkọlù ọ̀hún sì ń jẹ́jọ́ lọ́wọ́ báyìí nílùú Àbújá, àmọ́ wọ́n sọ fún adájọ́ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn ìgbésùnmọ̀mí tí àjọ DSS fi kan àwọn. Ẹ̀wẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo SP Àyànládé Ọláyínká sọ pé àwọn náà ti rí lẹ́tà ọ̀hún ṣáájú kí lẹ́tà àjọ Otẹlẹmuyẹ DSS yìí tó gba orí ayélujára kan. Ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti ṣàbẹ̀wò sí agbègbè Àkókó, níbi tí kọmíṣánná ọlọ́pàá Adébọ̀wálé Lawal ti ṣe ìpàdé ètò ààbò pẹ̀lú àwọn èèyàn Ìkàrẹ́ àti Ìwàró Ọ̀ká Àkókó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọlọ́pàá, èrèdí ìpàdé náà kò ṣẹ̀yìn bí ìbáṣepọ̀ tó dán mọ́rán yóò ṣe wáyé láàrin ọlọ́pàá àti aráàlú fún ètò ààbò tó gbópọn nípínlẹ̀ Ondo. Ẹgbẹ́ ASUU ṣẹ́wélé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì oníkìlọ̀ àdúpẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ níléèwé gíga fásitì ASUU ti kéde ìfòpin sí ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì oníkìlọ̀ tó ń lọ lọ́wọ́. Ààrẹ àpapọ̀ fẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Chris Piwuna ló sọ èyí di mímọ̀ nínú ìpàdé àwọn oníròyìn tó ń lọ lọ́wọ́ lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́rú Wednesday. Gẹ́gẹ́ bí Piwuna ṣe wí, ìpinnu náà kò ṣẹ̀yìn ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ nílẹ̀ wa èyí tó wáyé lóru mọ́jú tó sì wá sópin ní dédé aago 4 àfẹ̀mọ́jú ọjọ́rú Wednesday. Piwuna jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ náà fẹ́ gùn lé ìyanṣẹ́lódì látàrí ìkùnà ìjọba láti dáhùn ìbéèrè wọn lójú ọjọ́. Ó ní àwọn ti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tó wúlò pẹ̀lú àwọn aṣojú ìjọba láti káràmásìkì ìdáhùn sí ìdúnàdúrà àdéhùn àjọgbà ọdún 2009. Ẹ̀wẹ̀, ó ní àwọn kò sí níbi tí àwọn wà tẹ́lẹ̀ ṣáájú kí ìyanṣẹ́lódì tó bẹ̀rẹ̀. Ẹgbẹ́ náà mọrírì bí ìjọba ṣe padà sídìí ìdúnàdúrà. Ó ní iṣẹ́ pọ̀ fún ìjọba láti ṣe. Ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fẹnukò pé kí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ jẹ́ gbígbéyẹ̀wò. Ìpinnu ìgbésẹ̀ láti ṣàgbéyẹ̀wò ìyanṣẹ́lódì ọ̀hún jẹ́ àbájáde ìgbìyànjú àwọn akẹ́kọ̀ọ́, òbí àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa NLC. Lára àwọn nǹkan tí ẹgbẹ́ ASUU ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà ni ìdúnàdúrà lórí àwọn àdéhùn tí wọ́n jọ ṣe lọ́dún 2009. Wọ́n tún ní àwọn fẹ́ ìgbésẹ̀ tako ètò ẹ̀yáwó tí ìjọba gbé kalẹ̀ fún ẹgbẹ́ náà nítorí wọ́n rí ètò náà gẹ́gẹ́ bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí ìjọba ń dá láti sọ àwọn ọmọ ẹgbẹ́ náà di ajigbèsè àti wípé kò bójúmu bí ìjọba ṣe sọ wípé kí ẹgbẹ́ náà máa ṣe onídùúró fún olùkọ́ fásitì tó bá fẹ́ yá owó lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà ni ẹgbẹ́ náà ké sí ìjọba láti mú àdínkù bá àpọ̀jù fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan mìíràn tí wọ́n tún fẹ́ ni pé kí wọ́n fi kún ìgbáyégbádùn àwọn ọ̀jọ̀gbọ́n àti òṣìṣẹ́ tó kù, kí wọ́n sì tú okùn lọ́rùn àwọn òṣìṣẹ́ tí wọ́n fúngun mọ́ ní àwọn fásitì kan. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì nílẹ̀ wa ASUU ti ṣáájú kéde ìgbésẹ̀ bíbẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ní gbogbo ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025. Ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Chris Piwuna ló kéde ìyanṣẹ́lódì náà níbi ìpàdé àpérò àwọn akọ̀ròyìn tó wáyé ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Àbújá lọ́jọ́ Àìkú Sunday. Ọ̀jọ̀gbọ́n Piwuna sọ pé kò sí ìgbésẹ̀ kan sàn láàrin ẹgbẹ́ náà àti ìjọba àpapọ̀ láti dá wọn dúró láti má gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n ń gbèrò náà. Ó ní ìkìlọ̀ lọ́jọ́ 14 tí àwọn fi léde láti ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 ní ọjọ́ ti lọ lórí rẹ̀ láìsí èsì kankan láti ọwọ́ àwọn aláṣẹ tí ọ̀rọ̀ náà kàn. Ó ṣàlàyé pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n ti ń ṣe ẹgbẹ́ ASUU ní àwọn ọmọ ẹgbẹ́ kò ti ní ṣiṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù kẹwàá. Ó fi kún pé ìgbésẹ̀ náà ń wáyé lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ti fẹnukò níbi ìpàdé àwọn aláṣẹ ẹgbẹ́ náà tó wáyé láìpẹ́. Ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 ní ẹgbẹ́ ASUU ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti dáhùn àwọn ìbéèrè àwọn tàbí kí àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. ASUU nínú àtẹ̀jáde kan lẹ́yìn ìpàdé ẹgbẹ́ náà fẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn kò ṣe ohun tí àwọn ń fẹ́
tí wọ́n sì ń dẹ́yẹ sí àwọn àti pé gbogbo ìfẹnukò tí àwọn ní kò so èso rere. Ní oṣù kẹjọ ọdún 2025 ní àwọn ẹgbẹ́ ASUU ní ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láti fi rán ìjọba létí láti dáhùn àwọn ìbéèrè tó ti wà láàrin wọn fún ọjọ́ pípẹ́. Ẹgbẹ́ ASUU sọ wípé gbogbo ìwọ́de tí àwọn ń ṣe ní kò so èso rere kankan. Ohun tó fojú hàn báyìí ni pé ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ kò náání ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga rárá. Ẹ̀wẹ̀, ìjọba àpapọ̀ pàrọwà sí ẹgbẹ́ ASUU láti má ṣe gùnlé ìyanṣẹ́lódì tí wọ́n ń gbèrò náà. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá sọ pé ìjọba àpapọ̀ ní ìfarajìn sí sísan gbogbo owó àjẹmọ́nú àwọn olùkọ́ náà tí ìjọba jẹ wọ́n. Aláùsá sọ pé ìjọba àpapọ̀ ti ń bójú wo gbogbo àwọn ìbéèrè ẹgbẹ́ náà tí wọ́n sì ti ń ṣe akitiyan láti jíròrò pẹ̀lú wọn lójúnà láti dènà wọn láti gùnlé ìyanṣẹ́lódì. Ó ṣàlàyé pé ìjọba ti gbé ìgbìmọ̀ kan dìde tó máa jíròrò pẹ̀lú àwọn olùkọ́, àwọn tí kìí ṣe olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga tó fi mọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe àtàwọn ilé ẹ̀kọ́ olùkọ́ni. Ó fi kún pé ààrẹ Bọ́lá Tinubu ti fún àwọn ní ìdarí láti dènà ìyanṣẹ́lódì kó má bàa sí ìdíwọ́ fún ètò ẹ̀kọ́ kankan. Ṣùgbọ́n ààrẹ ASUU sọ pé ẹ̀bẹ̀ tí ìjọba àpapọ̀ ń bẹ àwọn nígbà tó kù ọjọ́ méjì tí àwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ti pẹ́ jù. Ọ̀jọ̀gbọ́n Piwuna níbi ètò iléeṣẹ́ amóhùnmáwòrán Channel TV ní ìjọba kò kọbi ara sí ìbéèrè àwọn àyàfi tí àwọn bá ti fẹ́ gùnlé ìyanṣẹ́lódì. Ẹgbẹ́ náà sọ wípé wọ́n pe àwọn sí ìpàdé kan ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n dá ọ̀sẹ̀ mẹ́ta fún àwọn tí àwọn sì gbà, àmọ́ àwọn ò gbọ́ nǹkan kan mọ́ títí di ìgbà tí àwọn dúnkòokò láti gùnlé ìyanṣẹ́lódì. Ààrẹ ASUU náà tẹnumọ́ pé àwọn máa gùnlé ìyanṣẹ́lódì gẹ́gẹ́ bí àwọn ṣe sọ àyàfi tí ìjọba bá gbé ìgbésẹ̀ lórí àwọn ìbéèrè àwọn. Ìròyìn òfégè ni pé ìjọba ti fòfin de àwọn ọkùnrin tó ń fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó ló tako ìròyìn kan tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ìròyìn òfégè, ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó ti kàn káàkiri orí ayélujára báyìí ló sọ pé ìpínlẹ̀ Èkó ti ṣe àgbékalẹ̀ òfin kan èyí tí yóò máa fìyà jẹ ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú rẹ̀. Ìròyìn náà sọ pé òfin yìí rí irú ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ṣàlàyé, òfin náà ti mú ní dandan fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún báyìí nípínlẹ̀ Èkó láti ṣe ìtọ́jú irú obìnrin bẹ́ẹ̀. Ìròyìn náà ní ẹni tó bá fún obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ lóyún tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá sì kọ̀ láti tọ́jú ẹni tó fún lóyún, ó ti di dandan lábẹ́ òfin nípínlẹ̀ Èkó fún un láti pèsè oúnjẹ, ilégbèé tó fi mọ́ sísan owó lílọ sílé ìwòsàn tí obìnrin náà yóò fi bímọ. Ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ pé abala 277 òfin ọ̀daràn ìpínlẹ̀ Èkó sọ pé ẹnikẹ́ni tó bá kọ̀ láti tọ́jú obìnrin tó bá fún lóyún ti hùwà ọ̀daràn. Ìjìyà fún irú ẹni bẹ́ẹ̀ sì ni wípé yóò san fáìnì ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà, yóò sì tún sanwó ìtọ́jú olóyún náà nílé ìwòsàn. Ìròyìn ọ̀hún tún sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ òfin yìí látàrí bí ọ̀pọ̀ ọkùnrin ṣe fáwọn obìnrin lóyún láì ṣe ìtọ́jú wọn. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ obìnrin ló ti bu ẹnu àtẹ́lu irú ìwà yìí tí ọ̀pọ̀ ọkùnrin ń hù. Ẹnikẹ́ni tó bá rú òfin yìí yóò sanwó ìtọ́jú obìnrin náà tó bá tún bímọ tán àti ọmọ tó bí pẹ̀lú. Ilé ẹjọ́ lágbára láti mú ní dandan fún ẹnikẹ́ni tó bá rú òfin láti ṣe ìtọ́jú obìnrin tó bá fún lóyún títí tí yóò fi bí ọmọ inú rẹ̀. Ilé ẹjọ́ tún lè kéde ìjìyà míì fún irú ẹni bẹ́ẹ̀ tó bá kọ̀ láti pa àṣẹ ilé ẹjọ́ mọ́. Kódà ìròyìn náà tún sọ pé ìpínlẹ̀ Èkó nìkan ni òfin yìí wà lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé ìròyìn òfégè ló ní ìjọba ti ṣe àgbékalẹ̀ òfin tí yóò máa fìyà jẹ ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú rẹ̀. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìdájọ́ ló fi ọ̀rọ̀ náà sórí ìkànnì agbọ́rọ̀káyé wọn pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún. Àwọn èèyàn ti pe àkíyèsí àwọn sí ìròyìn kan tó ń tàn kálẹ̀ lórí ayélujára wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣòfin kan tí yóò máa dá sẹ̀ríà fún ẹnikẹ́ni tó bá fún obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ lóyún láì tọ́jú rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ ẹ̀ka ètò ìdájọ́ ń fi àsìkò yìí sọ pé àwọn ò mọ nǹkan kan nípa ìròyìn ọ̀hún. Nítorí náà ẹ̀ka ètò ìdájọ́ ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé ayédèrú ìròyìn tó lè ṣì aráàlú lọ́nà ni ìròyìn tó gba ìgboro kan ọ̀hún. Olórí ìjọba àpapọ̀ ẹ mójútó orí ìtàkùn ayélujára láti dènà ìròyìn ẹlẹ́jẹ̀. Sultan Sokoto ló pè fún fífọwọ́ tó lè mú àṣìlò ojú òpó ayélujára
nílẹ̀ wa Nàìjíríà. Sultan ti ìlú Sokoto Muhammad Sa'ad Abubakar ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n gbé òfin kalẹ̀ tí yóò máa mójútó orí ìtàkùn ayélujára pẹ̀lú bí ìròyìn ẹlẹ́jẹ̀ ṣe ń lọ káàkiri, èyí tó ní ó jẹ́ ìpèníjà ńlá fún àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní Birnin Kebbi, Sultan Abubakar kọminú lórí bí ayédèrú ìròyìn ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè ayélujára tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà sì ní láti tẹ́wọ́ gbà á. Ó ṣèkìlọ̀ pé àsìkò ti tó fún ìjọba láti gbé òfin tí yóò máa mójútó ìkànnì ayélujára lórílẹ̀-èdè wa. Bí ìròyìn ayédèrú ṣe ń kàn káàkiri ni a nílò láti mójútó. Ó kọ̀rọ̀ ojú sí àwọn ọ̀rọ̀ kòbákùngbé tí wọ́n sọ sí àwọn iléeṣẹ́ ológun nítorí àwọn ìfàsẹ́yìn. Ó sọ wípé àwọn iléeṣẹ́ ológun ń sa agbára wọn láti rí i pé àlàáfíà wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ọ̀rọ̀ kòbákùngbé kò ṣe ìrànlọ́wọ́ kankan. Ó ń kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn tó ń fi ààyè wọn sílẹ̀ fún ààbò wa. Igbákejì alága ìgbìmọ̀ lọ́balọ́ba àríwá àti Emir Borno Abubakar Ibn Umar Garba pè fún wíwá ojútùú sí ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹnumọ́ pé àwọn lọ́balọ́ba ní iṣẹ́ láti ṣe lórí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn lọ́balọ́ba ní afárá tó wà láàrin ìjọba àti àwọn èèyàn ẹsẹ̀ kùkú. Àwọn tó wà níbi ìpàdé náà ni gómìnà Nazir Idris ti ìpínlẹ̀ Kebbi, mínísítà fún ètò ìṣúná àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé di ASUU Nupe àti àwọn lọ́balọ́ba káàkiri àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. A ó rántí pé iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà sọ pé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni ìròyìn kan tó sọ pé àwọn ológun gbìyànjú láti gba ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ìròyìn ọ̀hún ló ní iléeṣẹ́ ológun Nàìjíríà wọ́gilé ètò yíyan bí ológun níbi ayẹyẹ àyájọ́ òmìnira ọdún 75 orílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn ọmọ ogun kan tó gbìyànjú láti dojú ìjọba Tinubu bolẹ̀. Mo bímọ àkọ́kọ́ mi nígbà tí mo wà lọ́mọ ọdún 14. Ìdá 75 àwọn olólùfẹ́ mi tó ń gba tèmi ló jẹ́ Ìgbò. Shina Peters ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ olórin jùjú ni Shina Peters ti jẹ́ kó di mímọ̀ pé òun di bàbá lẹ́ni ọdún 14. Ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ìlàlúyọ ló tẹ òun lọ́wọ́ nígbà náà tóun wà lọ́mọdé. Nínú fídíò kan fétò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì The Honest Bunch podcast, gbajúmọ̀ olórin náà tẹnubọ̀rọ̀ nípa iṣẹ́ tó ríran tó kọ́kọ́ ń ṣe, ìlàkàkà rẹ̀ àti ìrìn àjò ọgbọ́n àtinúdá iṣẹ́ orin rẹ̀. Olórin jùjú náà Shina Peters ẹni ọdún 67 sọ di mímọ̀ pé òun bẹ̀rẹ̀ iṣẹ́ òun nígbà tóun wà lọ́mọ ọdún 10. Òun bí ọmọ àkọ́kọ́ òun lọ́mọ ọdún 14. Òun sì ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àkọ́kọ́ òun nígbà tóun wà lọ́mọ ọdún 13. Òun kọ́ ilé àkọ́kọ́ òun nígbà tóun wà lọ́mọ ọdún 16. Peters ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Olúwaṣínà Àkànbí Peter ṣàpèjúwe ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà gẹ́gẹ́ bí ọ̀kan ibi tóun yóò ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ jáde síta láì fi ibi kankan bò. Olórin Ace tó dolókìkí lẹ́yìn tó kó ẹgbẹ́ orin rẹ̀ jọ tó pè ní Shina Peters and his International Stars lọ́dún 1980. Ó fi kún pé òun kò sábà rí àyíká tó dúró re tó dára fún ṣíṣe orin tuntun jáde. Ó sọ wípé ìdá 75 àwọn olólùfẹ́ òun ló jẹ́ Ìgbò, wọn kì í ṣe Yorùbá. Àwọn olólùfẹ́ òun béèrè kí òun fún àwọn ní orin tuntun, ṣùgbọ́n òun kò kí ń kúgìrì lọ sí yàrá orin. Òun kò lè lọ sí yàrá orin ìyẹn studio. Agbègbè àyíká tóun wà kò rọ̀ òun lọ́rùn. Òun kò mọ orin tóun ó kọ. Ṣáájú kó tó dá ẹgbẹ́ orin rẹ̀ sílẹ̀, Shina Peters ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àgbà olórin bíi Ebenezer Obey àti General Prince Adékúnlé. Àwo orin ọdún 1989 Afrojuju Series 1 tó ṣe sọ di olókìkí sí ní ìlọ́po. Ó jẹ́ ọ̀kan lára àwọn àkànṣe iṣẹ́ àwo orin tó jáde ní Nàìjíríà tó gbayì jùlọ. Ọ̀nà tó ń gbà kọ orin jùjú àti afrobeat ọ̀hún ní àrà ọ̀tọ̀ ṣàfihàn orúkọ rere rẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.